ẹ̀yin tèmi nínú olómìnira ilẹ̀ Oòduà ẹ mà kú àbọ̀ sórí ìkànnì fọ́nrán kẹtàlá ti Òṣùṣù ti ilé ẹ̀kọ́ Yorùbá wa ó ti yá àsúnkẹ́ ni ó ti yá èyí tí àwọn onígẹ̀ẹ́sì ń pè ní acronym níbi tí a ti ń kọ́ gbogbo ẹ̀ka ẹ̀kọ́ ní èdè tiwantiwa èdè kóòtù ojíire èdè Yorùbá ẹ tẹ̀lé ẹgbàá gbọ́ kí ẹ sì pín. Fọ́nrán kẹtàlá rèé à ń tẹ̀síwájú nù aṣááre ibì kan ẹrù tá a máa lọ tú lọ́hún là ń dì. Kí n tó tẹ̀síwájú mo rántí nínú látàrí áyùn òbúfọ̀ mo rántí ìbéèrè kan tí mo fi síta ní ọ̀sẹ̀ tó kọjá níbi tí mo ti ṣe ètò àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bíi mélòó kan láti inú èdè Gẹ̀ẹ́sì tí mo tú sínú èdè Yorùbá. Mo wá fi ọ̀rọ̀ kan síta pé ẹni tó bá mọ̀ àwọn bíi méjì mẹ́ta mẹ́rin tó náwó sókè gan ọ̀gbá ìwà mú kí kára kó sún pé àtẹ̀tí rìnrìn a ò gbìyànjú nígbàgbọ́ pé bí ètò yìí ṣe ń lọ sí ẹ̀ka ayélujára lọ́pọ̀lọpọ̀ ń rí mo ṣáà rí àwọn views 100 views 200 views tó máa wáyé èmi wá rí pé ó yẹ ká rí àwọn márùn mẹ́wàá tó máa gba àkọ́ téèyàn fi síta. Ṣùgbọ́n láti pété bí ọ̀sẹ̀ kan báyìí tí ọ̀rọ̀ ẹyọ kan yìí ti wà ń ta mo máa ẹni tó gbà á kò dáa bẹ́ẹ̀ èdè wa nìyí ó yẹ ká yẹ kí ọ̀la ó yẹ kí èní sún ọ̀dù àná kí ọ̀la wá dára ju èní lọ torí ọ̀la ni a lè ní kó máa tán kó máa tán ilé ayé òyìnlẹ̀ dúró ìbúra wa fẹ́ bára wa tì sí ọ̀rọ̀ kan pérépéré mo fi táwọn ilẹ̀ tí ilé èèyàn tó máa gbà á mo tẹ̀ ní pé owó wà lórí ẹ̀ orídìí bíi ẹgbẹ̀rún ó yábà ẹ̀ mo gbọ́ lọ sí ẹgbàárún abẹ́rẹ́ ẹ̀sẹ̀ bí mo ṣe lé nígbà tó ní pé owó wà lẹ̀ tí tá a fún àwọn èèyàn àwọn bí méjì mẹ́ta ti ń gbowó ọ̀rọ̀ tó ń jáde bí ọ̀rọ̀ èdè wa la ń fi síta bí ìwúrí náà ni kó lè jẹ́ bí ìwúrí fún wa pé ta bá gbà á àmọ́ pé a ń gbìyànjú ó tọ̀ kò sí nǹkan tá a máa gbà nínú ẹ̀ bí ìwúrí já ló máa jẹ́ fún ní kálukú pé a tiẹ̀ gbà á jẹ́ bí ìwúrí èdè wa náà kò jìnnà sí wa nǹkan tàbí wa kò jìnnà sí wa nínú àpò wa ló wà àwa lọ Sókótó. Mo ní kí ni Yorùbá hybrid kí la pè ní Yorùbá kí ni Yorùbá pè hybrid. Òótọ́ ni ìtumọ̀ hybrid ni pé kí nǹkan jọra wọn kí nǹkan fẹ́ òótọ́ lọ̀rọ̀ tí Yorùbá ń pè é ọ̀rọ̀ náà àmì tó wà lórí ọ̀rọ̀ wa ṣe bíi dòmímímí ọ̀rọ̀ ṣókí ọ̀rọ̀ tí Yorùbá pè hybrid. Ẹni tó bá ti lè ṣàwárí rẹ̀ kó mọ̀ jáde tó ṣàwárí rẹ̀ tó mọ̀ kọ́ síta. Nọ́mbà mi tó wà ń bẹ̀ òun ka fún àpótí ìpè mi òun náà ni mò ń lò fún WhatsApp ẹ lè sọ sórí WhatsApp má rí ń bẹ̀ ó lè wà lójú ewé Facebook má rí ń bẹ̀ pé kò wúwa lórí náà ni pé ìtẹ̀lé ń lọ lọ́wọ́ ìgbàgbọ́dẹ̀ ń tẹ̀lé ó ti tàn hybrid
kí ni Yorùbá pè hybrid pé kí ni wàá kọ̀ lè dùn náà ní papọ̀ ó ti tán ẹ ṣe ìyẹn bẹ̀ tẹ́ bá ti ẹ̀mọ́ tó bá ti lè rí ṣe ẹgbẹ̀rún ní 5,000 ẹgbàárùn ní 10,000 ẹgbàárùn abalọ mo kàn fẹ́ àwọn bíi márùn àkọ́kọ́ tó bá ti rí ṣe 50,000 ìyẹn máa bá lọ ṣe rẹ̀ owó tó wà lẹ́yìn pọ̀ díẹ̀ àti ìpín kọ̀ọ̀kan náà ṣe rẹ̀ bẹ́ẹ̀ tó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn bí kan ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn ó gbúdọ̀ wà dynamic ó ti tán àwọn márùn àkọ́kọ́ tó wá ti rí ṣe 10,000 ẹgbàárùn fẹ́ nìkankan ẹ ṣe ká lọ sórí ẹ̀ka ẹ̀kọ́ wa èyí tá à ń yànnà náà ẹ̀ka ẹ̀kọ́ ní subject kókó ẹ̀kọ́ ní topic òní kókó ẹ̀kọ́ alẹ́ tó wà lórí ẹ̀ka ẹ̀kọ́ tá a pè ní ẹ̀kọ́ ìrísí physics ẹ̀kọ́ ìrísí orí ẹ̀ láwa alẹ́ tí ń dúnàdúrà lérí kókó bíi méjì àtàrí kókó kejì tá a wà a máa lọ sínú àti wà lábẹ́ iṣẹ́ òkúnnú agbára ẹ̀kọ́ bí àrẹ́nu iṣẹ́ lórí òkúnnú mo fẹ́ kọjá lọ sí agbára báyìí agbára kí ni agbára jẹ́ ìṣedédé iṣẹ́ ṣíṣe pẹ̀lú àkókò ìṣedédé iṣẹ́ ṣíṣe pẹ̀lú àkókò agbára nìyẹn ìṣedédé iṣẹ́ ṣíṣe iṣẹ́ tá a ṣe yẹn ìṣedédé ẹ̀ pẹ̀lú àkókò the rate at which the work that is done is transferred. The rate at which the work done is transferred. Ìṣedédé iṣẹ́ ṣíṣe pẹ̀lú àkókò bó ṣe lọ rẹ̀ káwá lọ sí ìtúká yìí ni pé a ní pé iṣẹ́ agbára pẹ̀lú òkúnnú àti agbára iṣẹ́ di ṣe látàrí iṣẹ́ a ní pé iṣẹ́ di ṣíṣe nígbàtí ipá kan bá yí ara kan ní ipò padà láti kòríta kan lọ sí ìkóríta mìíràn láti kòríta kan lọ sí ìkóríta mìíràn iṣẹ́ di ṣe ipá ló gbé hàn ipá là ń pè ní force kí wá lókun náà òkúnnú jẹ́ agbára láti ṣe iṣẹ́ òkúnnú yẹn ló jẹ́ agbára yẹn o agbára tàbí ìyànjú agbára láti ṣe iṣẹ́ ìyẹn lókúnnú àti ń bọ̀dá torí iṣẹ́ gbogbo ẹ̀rọ iṣẹ́ náà ni gbogbo èyí iṣẹ́ ni ṣàfọkàn sí iṣẹ́ work iṣẹ́ yìí di ṣíṣe nígbà tí ipá kan bá kọlu ara kan tó lè yí dípò padà iṣẹ́ di ṣíṣe agbára yìí òkúnnú ni agbára láti ṣe iṣẹ́ agbára ló wá jẹ́ ìṣedédé iṣẹ́ ṣíṣe pẹ̀lú àkókò nítorí tó lé mẹ́ láyà ti di mẹ́tẹ̀ẹ̀ta yìí mú àti ṣe ìlàdí fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìṣòro àbí ìdánwò tàbí ìbéèrè ó máa rọ̀ wá
wá lọ́rùn. Agbára. Nígbà tí ọ̀dọ́mọkùnrin, àwọn ọmọdé méjì, ká ní àwọn ọmọdé méjì tó ní ìdọ́gba nínú ìwúwo, wọ́n jọ ní ìwúwo kan àbí àkópọ̀, wọ́n jọ ní àkópọ̀ kan, mass. Àwọn ọmọdé méjì yìí àkópọ̀ kan lọ́jọ́ ní, the same mass, àkópọ̀ kan lọ́jọ́ ní, ìwúwo wọn kò jura wọn lọ lórí ìwọ̀n, àkópọ̀ kan lọ́jọ́ ní. Wọ́n wá sáré gun òkè òrùlé tó wá gùn yìí, àtẹ̀gùn tó wà ní òkè òrùlé yìí ó tún wá jẹ́ dídọ́gba. Àtẹ̀gùn ọ̀hún wọn ò ga jura wọn lọ, wọn ò gùn jura wọn lọ, bọ́n ṣe ń tẹ̀ ní ìṣiṣẹ́ ń tẹ̀lé yẹn, ó wà ní dídọ́gba. Nígbà táwọn méjì wá sáré gun orí òrùlé yìí, ẹni àkọ́kọ́ tó kó gùn já, òun la wá ní pé ó ní agbára jùlọ. Ẹni àkọ́kọ́ tó kó gun orí òrùlé yìí já, òun ló ní agbára jùlọ. Ẹni àkọ́kọ́ tó kó gùn já, òun ló ní agbára ju ẹnì kejì lọ. Ọ̀nà òun ló fún alágbára jùlọ, ọ̀nà òun ni pé ó kọ́kọ́ gun tirẹ̀ já nínú ìwọ̀nba àkókò, àkókò tó lò kò pọ̀ tó ti ẹnì kejì. Ìdí ni pé ó lo ìwọ̀nba àkókò láti gun tirẹ̀ já, òun ló fi wá jẹ́ ẹni tó lágbára jùlọ. Ẹni tó kọ́ gun òkè yìí já, tó kọ́ gun orí òkè yìí já, òun ló ní agbára jùlọ, torí pé ó lo ìwọ̀nba àkókò. Nígbà tó sáré gun òkè yìí, àkókò tó lò ó kúrú sí àkókò ti èkejì, òun ló ń fi wá jẹ́ni tó kọ́kọ́ gun, òun ló fi wá jẹ́ni tó ní agbára jùlọ. Ẹni tó kọ́ gùn já, ibi tágbára ti jáde nìyẹn, ibi tá ti rí ibi tágbára ti jáde nìyẹn. Ẹni tó kọ́ lo okunnú láti gbé ara ẹ̀, òun ló kọ́ lo okunnú láti gbéra ẹ̀, ó gbé ìwúwo ara ẹ̀ gun orí òkè yìí, òun ló gbé ìwúwo ara ẹ̀ gun orí òkè yìí lọ, òun ló kọ́kọ́ gbé ìwúwo ara ẹ̀, ó kọ́ ṣe ìyípadà fún ìwúwo ara ẹ̀ láti gun òkè yìí kọ́ já. Olúwa lágbára jùlọ, ibi tá ti lágbára nìyẹn, ibi tá ti lágbára nìyẹn. Agbára. 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 Agbára jẹ́ ìṣedédé iṣẹ́ ṣíṣe pẹ̀lú ìgbà. The rate at which energy is transferred. Iṣẹ́ ṣíṣe yìí ló túmọ̀ sí okunnú tó lò, okunnú tí a lò òun níṣẹ́ ṣíṣe, òun níṣẹ́ tí a ṣe, okunnú tí a lò òun níṣẹ́ tí a ṣe. Torí pé bí okunnú ẹ̀ ṣe bá ṣe pọ̀ sí, níṣẹ́ tó bá ṣe máa pọ̀ sí, okunnú tí a lò. Tá bá ti wá lo okunnú yẹn pẹ̀lú àkókò tá fi lò ló wá di agbára. Nǹkan tó lóyìnbó pè ní power nìyẹn. Tá bá ti lo okunnú wa pẹ̀lú àkókò tá fi lo okunnú yẹn, ó wá di agbára. Nǹkan tó ibi tó ti lágbára nìyẹn o, ibi tó ti ní power nìyẹn o, òun náà làwọn ti lágbára. Ó tán. Báyìí, nígbà tí iṣẹ́ tá a ṣe yìí, nígbà tí iṣẹ́ ṣíṣe bá wáyé, nígbà tí iṣẹ́ ṣíṣe bá wáyé nínú jóòlù, tí iṣẹ́ bá wáyé nínú jóòlù, ìgbà tó dẹ̀ lò láti iṣẹ́ yẹn tó bá wáyé nínú ìṣẹ́jú, iṣẹ́ ṣíṣe wáyé nínú jóòlù, ìgbà tó lò, ìgbà tá lò wáyé nínú ìṣẹ́jú, ẹ̀jẹ̀ nǹkan tán, ìṣẹ́jú,
ìgbà tó lò wáyé nínú ìṣẹ́jú. Ìgbà tó lò wáyé nínú ìṣẹ́jú. Báwo ni tàgbára ti wá jẹ́? Agbára wá wáyé nínú agbára. Agbára ni ó ní ṣe pẹ̀lú iṣẹ́ tó ṣe àti ìgbà tó fi ṣe. Ó ní iṣẹ́ ṣíṣe, iṣẹ́ ọ̀hún, iṣẹ́ ṣíṣe, pàṣípààrọ̀ ìgbà tó fi ṣe. Pàṣípààrọ̀ ìgbà tó fi ṣe. Iṣẹ́ ṣíṣe, pàṣípààrọ̀ ìgbà tó fi ṣe. Pàṣípààrọ̀ iṣẹ́ ṣíṣe àti ìgbà. Ó ní àlàsílẹ̀ fọ́múlà fún agbára. Àlàsílẹ̀ fún iṣẹ́ ṣíṣe nìyẹn. Iṣẹ́ ṣíṣe, pàṣípààrọ̀ iṣẹ́ ṣíṣe àti ìgbà. Ó ní agbára. Èyí tó wá dọ́gba sí iṣẹ́ ṣíṣe ní jóòlù, ìṣẹ́jú. Èyí tó wá dọ́gba sí jóòlù ti ìṣẹ́jú kan tàbí jóòlù ìṣẹ́jú agbára òdì kan. Jóòlù ìṣẹ́jú agbára òdì kan. Jóòlù ìṣẹ́jú agbára òdì kan. Jóòlù ìṣẹ́jú agbára òdì kan tàbí jóòlù ti ìṣẹ́jú kan. Ká ní pé joule per second. Jóòlù ti ìṣẹ́jú kan. Jóòlù ti ìṣẹ́jú kan. Joule per second. Jóòlù ìṣẹ́jú agbára òdì kan. Nǹkan tá a rí bẹ̀rẹ̀ ni. Lóòótọ́ ẹyọ ẹ̀ ní jóòlù ìṣẹ́jú agbára òdì kan, òun ní ẹyọ ẹ̀. Ṣùgbọ́n a wá ṣe ìmúlò orúkọ. It has now been named after James Watt, the Scottish inventor of the improved steam engine. Àwọn ọkùnrin takuntakun ni wọ̀nyẹn. Òun ló wà ní ìdí ẹ̀rọ tó ń lo omi. Ẹ̀rọ tó ń lo omi ló wà nídìí ẹ̀. Ìyẹn ẹ̀rọ tó ń lo ooru omi ló ń lò. Omi gbígbóná. Ẹ̀rọ tó ń lo ooru omi lẹ̀rọ ń lò. Òun ló wà nídìí ẹ̀. James Watt, the Scottish inventor of the improved steam engine. We named this thing we named the unit of power after him. Orúkọ ẹ̀ ní James Watt. Àwa fún ẹyọ kìíní dípò ká máa lo jóòlù. Jóòlù náà jẹ́ ara àwọn English tó wà nídìí àwọn ẹ̀rọ. Ṣùgbọ́n nígbà tá a dé ìkórìtà yìí, àwa fún ìkórìtà yìí ní orúkọ James Watt. Bẹ́ẹ̀ láti rí wáàtì, a pè ní wáàtì. Àwọn onígẹ̀ẹ́sì pè ní watt, a pè ní wáàtì. Orúkọ James Watt bẹ́ẹ̀ láti rí. Bẹ́ẹ̀ láti fún orúkọ Watt. Agbára wa jẹ́ watt. A wá ní àwọn ọ̀pọ̀lọpọ̀ watt. Àwọn watt mìíràn tá a wá ní òun nìwọ̀nyí. A ní watt kan. Watt tó dá dúró ní oúnjẹ. Ìwọ́n tá a bá ti ń fún ní àwọn agbára, a wá ní ẹgbẹ̀ watt. Ọ̀kan ẹgbẹ̀ watt. Èyí tó dọ́gba sí ẹgbẹ̀kan watt. Watt ní
àsúkè ẹ̀ ní a ní ọ̀kan ẹgbẹ̀ watt ètò dọ́gba sí ẹgbẹ̀kan watt. A tún wá ní ọ̀kan ẹgbẹ̀ẹgbẹ̀ watt èyí tó dọ́gba sí ọ̀rẹ́ ọ̀kan ẹgbẹ̀ẹgbẹ̀ watt èyí tó dọ́gba sí ẹgbẹ̀ẹgbẹ̀kan watt ọ̀kan ẹgbẹ̀ẹgbẹ̀ watt òun ló dọ́gba sí ẹgbẹ̀ẹgbẹ̀kan watt. Bí agbára ṣe lọ nìyẹn yóò dẹ̀ wá jẹ́ watt àwọ́ká àti fólítì kan current and voltage ìlọ́po current àti voltage òun ni watt òun lágbára electrically òun lágbára. Ọ̀kan ẹgbẹ̀ watt òun jẹ́ ẹgbẹ̀rún kan watt. Ọ̀kan ẹgbẹ̀ẹgbẹ̀ watt òun ló jẹ́ ẹgbẹ̀ẹgbẹ̀ kan watt. ẹgbẹ̀ méjìlá nínú ẹgbẹ̀ẹgbẹ̀ kan watt. Bá a ṣe lọ nìyẹn ilé tí àwọn onígẹ̀ẹ́sì pè ní kilowatt 1 kilowatt tó já sí 1000 watt. 1 megawatt tó já sí 1 million watt. 1 megawatt 1 million watt. Bọ́n ṣe lò lọ́dọ̀ wọn náà nìyẹn bá ṣe tu náà nìyẹn. Ká tó wọnú ilẹ̀ tiwa àwọn tó bá wà lábẹ́ ẹ̀kọ́ yìí wọ́n máa rí ọ̀pọ̀lọpọ̀ ìwúlò lọ sínú ẹ̀kọ́ àtilẹ̀bá wọn tó ìwà confessional classes tó wà yẹn. Àwọn tó wà lórí ẹgbẹ́ yìí wọ́n lè rí nǹkan tó máa lò lọ́hùn torí à ń tu lẹ́bẹ́lẹ́bẹ́ a ò kánjú ṣe à ń tu lẹ́bẹ́lẹ́bẹ́. Òun mo fi gbìyànjú pé kó já sí àyàfi bí ojoojúmọ́ ilé gbìyànjú ẹ̀ díẹ̀. Ká ní pé kí n kán gbogbo ẹ̀ lójú kan táyé bá gbà mí màá mú gbogbo ẹ ti sùn sí máa yà sí ní gègé mi tí mo lè níwèé mi wájú. A tún wá ní ìwọ̀n mìíràn fún agbára yìí. Ìwọ̀n mìíràn yìí la pè ní àwọn onígẹ̀ẹ́sì pè ní horsepower. Èyí tá pè ní agbára ẹṣin. Horsepower làwọn olóyìnbó pè àwọn onígẹ̀ẹ́sì horsepower agbára ẹṣin. Nínú bíbà a rí ẹ̀rìndínláàádọ́ta lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin watt òun ló dọ́gba sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin watt òun ló dọ́gba sí agbára ẹṣin kan.
ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́gbẹ̀ta lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin watt olódọ́gba sí agbára ẹṣin kan. Bí àwọn ìpèsè ẹyọ àgbáyé ṣe gbà nìyẹn. Àwọn ìpèsè ẹyọ àgbáyé bí wọ́n ṣe gbà nìyẹn. International System of Unit bó ṣe gbà nìyẹn. Láti ń lọ ẹ jẹ́ ká kọjá lọ sórí àwọn àpẹẹrẹ àti ṣe iṣẹ́ àti yànnàná iṣẹ́ àti yànnàná okun náà àti wà lórí agbára. Ẹ jẹ́ ká lọ sórí àwọn àpẹẹrẹ la fẹ́ lọ sórí ẹ̀ báyìí. Àwọn àpẹẹrẹ àkọ́kọ́ rèé òun ló kà báyìí. Ó ní ọkọ̀ kan vehicle, ọkọ̀ kan ń ṣípò padà is moving nínú gbígbéra speed ẹ̀rìn yẹn, nínú gbígbéra ti ogún wíwọ̀n ti ìṣẹ́jú kan, ogún wíwọ̀n ti ìṣẹ́jú kan 20 meter per second, ogún wíwọ̀n ti ìṣẹ́jú kan. Àfúnni kọ̀má ogún wíwọ̀n ti ìṣẹ́jú kan. Àmì ìdá ń dúró díẹ̀. Ipá alátakò wọ́n lápẹ̀ ní retarding force. Ipá alátakò ìṣípòpadà rẹ̀ bó ṣe ń ṣípòpadà yẹn, retarding force tó dojú kọ. Ipá alátakò ìṣípòpadà rẹ̀ sì jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta Newton. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta Newton òun ní ipá alátakò rẹ̀ jẹ́. Ẹ̀pẹ́ ní tìmọ̀ ní patent ni àṣẹ ìtọ́sí nìkan orúkọ Isaac Newton òun náà fi ní èmù ẹ̀, òun náà fi ní èmù ipá force. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta Newton ní ipá alátakò tó dojúkọ. Ó ṣe ń yíra padà yẹn, tó ń tẹ̀sọ́, tó ń rìn yẹn, tó ń múùfù yẹn, bó ṣe ń rìn yẹn, bó ṣe ń ṣípò padà yẹn, ipá tó ń takò. Kí ló mú kọ́kọ́ yẹn máa ṣípò padà? Ẹ́ńjì tó wà ọ̀nà ẹ̀ nìyẹn, ẹ́ńjì tó wà ọ̀nà ẹ̀ ló mú kó máa ṣípò padà. Ẹ́ńjì yẹn ló ṣiṣẹ́ yẹn, kì í ṣe agudu tó gbé lọ́wọ́. Ṣé ìṣirò ìbéèrè ni o? Ṣé ìṣirò agbára ẹ̀rọ, ìyẹn agbára ẹ̀rọ ni ẹ́ńjì. Ṣé ìṣirò agbára ẹ̀rọ tí ọkọ̀ náà nílò láti ṣe déédé pẹ̀lú ìṣípòpadà náà? Ó ń ṣípòpadà lóòótọ́. Ó lóye ọ̀nà òréré tó máa gbà nínú ìṣẹ́jú kan. Ọ̀nà òréré tó dẹ̀ máa gbà nínú ìṣẹ́jú kan já sí gbígbéra yìí. Bó ṣe ń gbéra nínú mítà kan pẹ̀lú ìṣẹ́jú kan, mítà ọ̀nà tó gbà yẹn ni mítà tá pè ní wíwọ̀n. Ìṣẹ́jú second nínú ìṣẹ́jú kan ó máa ń gba ọ̀nà òréré okòó. Nínú ìṣẹ́jú kan. Nígbà tó bá ti rí ìṣòro bí eléyìí, àwọn nǹkan tó fún ọyẹ jẹ́ ká máa tu dáadáa, ká tu ní kíníkíní. Gbígbéra já sí ọ̀nà ibi tí nǹkan gbà nínú ìṣẹ́jú kan, nǹkan tó gbégbéra já sí nìyẹn. Speed ọ̀nà ibi tó gbà láàrin ìṣẹ́jú kan. Wọ́n ní pé ká ṣe agbára. Kí wà lágbára? Ìlàdí ni solution. Kí lágbára? Agbára àsókè agbára nìyẹn. Òun ló já sí iṣẹ́ ṣíṣe, ìlọ́po ìgbà tó lò, iṣẹ́ ṣíṣe tàbí okun inú tó lò. Okun inú náà ní iṣẹ́ ṣíṣe.
pẹ̀lú ìgbà òun ni agbára yìí báyìí ó máa wá já sí agbára láti lò láti borí ìṣòro yẹn ló ń borí. àwọn òbí wá pèrè pé agbára ló máa lò láti débì kan agbára mélòó ló lò níbi tó ní ìkòríta tó wà. àwọn òbí wá wọn kò ní pé láti ṣe déédéé pẹ̀lú ìṣípòpadà. kí ni ìṣípòpadà ní láti lè máa maintain the motion, to maintain ìtumọ̀ ṣe déédéé pẹ̀lú ìṣípòpadà nìyẹn. The power required by the engine of the vehicle to maintain the motion. Kí ni motion ní ṣe pẹ̀lú gbígbéra. Agbára tó máa wá lò láti máa maintain kíní lọ, láti máa ṣe déédéé pẹ̀lú kíní lọ, òun ni agbára tó máa lò láti borí àtakò, ipá alátakò ọ̀hún, agbára tó bá ti lò tó fi borí ẹ̀, òun ni agbára tó fi maintain kíní lọ. òun lágbára tó ń ṣe déédé pẹ̀lú gbígbéra yẹn. ètò já sí pé agbára tó lè ká wá jáde yìí já sí agbára tí ẹ̀rọ jẹ́ sí agbára ẹ̀rọ náà máa lò láti borí ipá alátakò náà afẹ́wà ń wá agbára báyìí o, iṣẹ́ tó ṣe iṣẹ́ tó ṣe láti borí kìíní yẹn òun la fẹ́ kọ jáde. kí ni iṣẹ́ tí ṣe tó àwọn bẹ̀? iṣẹ́ ṣe fún aláàrẹ̀ dọ́gba sí iṣẹ́ ṣe fún aláàrẹ̀ òun ló dọ́gba sí ipá pẹ̀lú ọ̀nà rere. òun ni ipá tó lò ìlọ́po ọ̀nà rere àtúwárí àti rí ìgbà ní kí wá ní ipá tó máa lò láti borí kíní yẹn náà. òun ni ipá kíní yẹn because ó fẹ́ ṣẹ́gun ipá kíní yẹn, ipá alátakò. òun ni ẹ̀rọ kíní fẹ́ ṣẹ́gun, ó fẹ́ borí ipá alátakò. èyí tó túmọ̀ sí pé ipá kan náà ló máa lò, ipá tó máa lò ó máa dọ́gba sí ipá yìí, ipá alátakò yẹn tó ń takò yẹn, ipá bó ti ṣiṣẹ́ tó ní ipá alátakò yẹn ṣe ń takò tó. iṣẹ́ tó ń ṣe ó dọ́gba sí ipá alátakò. irú ipá náà bẹ́ẹ̀ ló ń lò láti máa maintain. àtiwárí ipá tó já sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ìlọ́po. kí wá ní ọ̀nà rere ọ̀hún ní nínú ìṣẹ́jú kan bó ṣe ń yípo padà nínú ìṣẹ́jú kan tó yípo padà. ọ̀nà rere ogún ọ̀nà rere ogún wíwọ̀n ló yípo padà nínú ìlàkọjá. ogún wíwọ̀n ni ìyípo padà ara ẹ̀ nínú ìlàkọjá. ogún wíwọ̀n ìlàkọjá tó làkọjá ní okòó. àwa ní pé ìṣẹ́jú kan ní agbára yìí ìgbà ní ìgbà tó ń lò nínú ìgbà tó lò ìṣẹ́jú kan pérépé ní ìgbà tó ń lò. torí náà irú ìṣòro yìí tí mo fi wáyé ni pé ó máa ń dárúgbòdìyàn sílẹ̀. irú ìṣòro yìí ó wà ní ìdojúkọ gan tó lágbára tó burú jù. ìdojúkọ ìṣòro yìí ó máa ń burú. ìtumọ̀ ẹ̀ ni pé tí èèyàn bá ti rí bíi èèyàn máa ń ronú kọjá ìbéèrè ọ̀hún. kò dé kí èèyàn ronú kọjá ìbéèrè. ìwádìí àǹfààní fún àwọn tó wà lábẹ́ fọ́rọ̀ wọ̀nyí. kò yẹ kí èèyàn ronú kọjá ìbéèrè. wọ́n ní òun ṣípò padà nínú gbígbé nọ́mà àtìlẹ̀bá àlàsílẹ̀ yẹn fọ́múlà fún gbígbéra ní distance ọ̀nà rere ìlọ́po ìgbà pàṣípàrọ̀ ọ̀nà rere àti ìgbà. pàṣípàrọ̀ ọ̀nà rere àti ìgbà ẹ̀ ló túmọ̀ sí gbígbéra.
èyí tó wá túmọ̀ sí ọ̀nà rere tó gbà ní okòó, ọ̀nà rere ogún wíwọ̀n ní ọ̀nà rere tó gbà nínú ìṣẹ́jú kan. Ó wá jáde nígbà yẹn ọ̀nà rere tó gbà wọ́n ní ìgbà wọ́n ní ìṣẹ́jú kan. Ká mọ̀ pé ibi tá ń lò kò jìnnà bọ́tẹ̀ àwọn onígẹ̀ẹ́sì á ní pé ìbéèrè ó wà complex, ó wà rẹ̀ kó complex lójú. Àwa ronú jìnnà kò lágbára, kò lè. Táìpẹ́ kìí wá pé mo pọ́ èdè tó àìlé ni tó bá gbé àlàyé mi kalẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì á ti bó rẹ̀kẹ̀tẹ̀, á ti máa ètí tó máa gbọ́ á ti pọ̀ rẹ̀kẹ̀tẹ̀. Gbọ́pọ̀ ayé ká torí owó ta máa ta ká má gbé àṣà àti ṣe tiwa lárugẹ, torí pé mo mọ̀ pé ọjọ́ kan bọ̀ náà tó pé nínú àṣà wa àti ṣe wa yẹn, nínú èdè wa yẹn, a máa rí owó ọ̀hún pa nígbà tí ó bá ti yé nǹkan tá à ń kọ́, tó bá ti yé àwọn ọmọ ènìyàn, a máa rówó ọ̀hún pa nígbà tó ń bọ̀. Ká má ètè ìkọjú tèní bí tàwọn ará ìṣáájú jẹ́ pé tèní nìkan, bí tàwọn olóṣèlú tèní nìkan, òun náà là wọ́n fún èèyàn lówó kó lọ fi tú ọ̀nà àdúgbò ẹ̀ ṣe, ó ní òun kó jẹ, kì í ṣe pé ibi ń pa o, kì í bá kò ní mọ́tò ní àyíká ìtẹ́lẹ̀ o, ó ní mọ́tò 3 4 o, ó tún wá lọ ra tìgbàlódé. Òun náà lánàá tó wà lónú ọ̀la kò sí kó tó máa gbà tìbọ́sù, ó máa kú náà ni ó máa padà kú, àwọn ọmọ wọ́n lè ta tìgbàlódé nǹkan lọ́jọ́ ọ̀la, kò sẹ́ni tí ò ní kú. Ṣùgbọ́n ìrònú jinlẹ̀ ni, ìrònú ìní nìkan lóró, wọn ò ronú ọ̀la là ń ronú rẹ̀ tàbí ṣe ètò yìí ní èdè wa, ọ̀la là ń ronú rẹ̀ tàbí gbé kalẹ̀ nínú èdè wa. Tá pé èdè Gẹ̀ẹ́sì mo ti gbé kalẹ̀ ní tí mo dẹ̀ yànnà náà èdè eléyìí, ojú méjì torí olómaṣọ fún ojú tó kù á tẹ̀tí lọ jìnnà. Ṣùgbọ́n ẹ jẹ́ ká tètè wa kó jọ wá lójú, ká gbé tiwa lárugẹ. Kó wá ní agbára nígbà tí a bá ti máa ṣe ìlọ́pọ̀ àwọn wọ̀nyí, a wá fún wa ní ìyẹn odò tabakọ́ fi ṣe 10, a ṣe 500, àfúnṣe ẹwà mi pẹ̀lú ẹ̀, àwọn àwa jẹ́ 10, odò inú jẹ́ ẹgbàárùn jóòlù ìṣẹ́jú, èyí tá túmọ̀ sí ẹgbàárùn 10,000 ní ẹgbàárùn watt, ẹgbàárùn watt. Àpẹẹrẹ mi lábẹ́ ìkóríta ti agbára. Nígbà tá máa dìmú rẹ̀ ni pé agbára ó dọ́gba sí iṣẹ́ àti àkókò tá fi ṣiṣẹ́ ọ̀hún. Ìṣedédé iṣẹ́ tí ṣe pẹ̀lú àkókò òun ni agbára. Lábẹ́ ẹ̀ náà iye ìṣe ọgọ́ náà fún aláì ara nǹkan tó rọ̀ lọ́wọ́ rẹ̀ nígbà yẹn náà ṣáá nígbà tábà tí a sórí tán màá ṣe àwọn máa tú díẹ̀ mo máa tún wọn tẹ̀lé mo fi máa ń rí bá ti ṣe ń tèmi, tí wọ́n ní girama gan, tí wọ́n ní iléèwé yunifásitì, mo máa ń tó nì wọ́n ti tó bẹ́yẹ, mo máa ń kàwé rẹpẹtẹ, mo máa ń tó àwọn kọ̀ọ̀kan tèmi mọ̀ mí. Tó bá ti rí tó bẹ́yẹ pé iṣẹ́ ṣíṣe òun gbọ́dọ̀ dọ́gba sí ipá àti ọ̀nà rere, gbogbo ẹ̀ wà lórí ìgbà. Wà tún dìmú pé gbígbéra kan tí a ń sọ̀rọ̀ ẹ̀ ọ̀hún òun gbọ́dọ̀ níṣe pẹ̀lú ọ̀nà rere àti ìgbà. Tó bá tó wá fún wa ní gbígbéra àwọn òbó ṣe máa lò pẹ̀lú ẹ̀, kò jù ẹ́. Àyè rẹpẹtẹ ò sí, ṣùgbọ́n mo máa kọ iṣẹ́ ìgbéléṣe kan máa kọ́ iṣẹ́ tó máa fẹ́ ká ṣe, mo ní ojú méjì lówó mo ojú kan lórí kìíní ẹ jẹ́ ká ṣiṣẹ́ yìí,
àkọsẹ́ sókè tá a máa ṣe àkọsẹ́ kan. Iṣẹ́ ṣíṣe ọ̀hún rèé òun ló kà báyìí. Ọmọkùnrin kan tí ó ní àkópọ̀ ní máàsì tí ó ní àkópọ̀ 10,000 òwọ̀n ní gram 10,000 òwọ̀n ní gram gun orí àtẹ̀gùn onípele. Àtẹ̀gùn yẹn ó jẹ́ àtẹ̀gùn tó wípé ó ní pele 10 gun orí àtẹ̀gùn onípele 10 tí ìkọ̀ọ̀kan rẹ̀ jẹ́ 0.2 wíwọ̀n. Àtẹ̀gùn yẹn ìkọ̀ọ̀kan ẹ̀ wíwọ̀n mítà ẹ̀ 0.2 mítà 0.2 mítà 0.2 mítà so wọ́n ṣe lọ nìyẹn. Tí ìkọ̀ọ̀kan àtẹ̀gùn yìí rẹ̀ sì jẹ́ ìyẹn pele kọ̀ọ̀kan àtẹ̀gùn yìí pele 10 lóní, ìkọ̀ọ̀kan ẹ̀ sì jẹ́ 0.2 wíwọ̀n. Láàárín 30 ìṣẹ́jú àárín 30 ìṣẹ́jú ló fi gùn. Ṣe ìṣirò agbára ọmọ náà. Ṣìṣirò agbára ọmọ náà ó ń gòkè ní òkè ló ń gùn lọ báyìí o, kò sí ní ọ̀nà rere ibi òpópó-ọ̀nà, òkè ló ń gùn lọ. Ohunkóhun tó wà lè tí ń gùn òkè lọ a gbọ́dọ̀ lo lálá pẹ̀lú rẹ̀. Ó ní ṣe pẹ̀lú lálá. Òun fi pé ṣe ìmúlò lálá ẹ̀wà lálá, ṣe ìmúlò lálá ẹ̀wà. Ibi tí wọ́n mọ̀ pé lálá máa wà bẹ́ẹ̀ wà fi ṣe ìjíye tàbí iye ẹ̀wà. Ṣùgbọ́n tó ta fẹ́ wá nù ẹ̀ ní agbára ọmọ náà tó fi gun òkè ọ̀hún. Ilé òkè yẹn ti wà bẹ́ẹ̀ tá fún wa ní ọ̀nà rere distance ilé yẹn ló máa fún wa. Àkópọ̀ ọmọ ohun ti wà bẹ́ẹ̀ tó jẹ́ 10,000 wọ̀n. Ṣùgbọ́n ká tó lò a gbọ́dọ̀ gbé lọ sí ìpèsè ẹyọ ti àgbáyé. A gbọ́dọ̀ gbé lọ sí òwọ̀n ẹgbẹ̀ ìtàpè ní kilogram òwọ̀n ẹgbẹ̀. A gbọ́dọ̀ gbé lọ síbẹ̀ ká tó lò pẹ̀lú ìṣẹ́jú, torí ìṣẹ́jú yìí kò sí ní wákàtí. Ó ti wà nínú ìpèsè ẹyọ àgbáyé SI unit. Ìpèsè EA onítúwá ìpèsè ẹyọ àgbáyé tí àwọn Gẹ̀ẹ́sì ní pé SI unit. Kọ́run kó bùkún wa. Ó di ìgbà mìíràn. Ẹ dákun àwọn tó wà ní dédé girama yìí ó ṣọ̀kan méjì lórí mi, ó ṣe bàbá àbí ìyá lórí kìíní. Sọ fún ọmọ tó wà ní girama nǹkan tó máa kọ́ ni àtìlẹ̀bá wọn náà àtìlẹ̀bá tó wà nǹkan kan wọn ní. Ṣùgbọ́n àlàyé tí mo ń ṣe ní a lè yé dáadáa ju bó ti ṣe fún ní ibi tí wà yẹn lọ àti ju bó ti ṣe fún gan ní extramural classes tó lóun lọ. Extramural ok já pé extramural classes ń wúlò ní ṣé àti wọn nípa máa jí ìkan òun nínú ìdánwò. Ìyàtọ̀ díẹ̀ ló wà láàrin wọn. Torí ẹni náà tó kọ́ ẹ ní extramural classes owó ẹ̀ ló ń target, kò target wọ́n fún aláì. Nígbà tí mo wà lẹ́kọ̀ọ́ nígbà yẹn lẹ́yìn ìgbà tí wọ́n ti lọ sí extramural classes tán, àwọn tó kọ́ alẹ́ extramural classes nígbà ìdánwò bá dé àwọn ló tún máa rí dájú pé wọ́n tún gbé àwọn kan tó máa gbó wọlé fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́. Já pé wọ́n ti ṣàlàyé tó ti yékéyéké fún àwọn akẹ́kọ̀ọ́, ṣé wọ́n tún ní pé wọ́n gbé nǹkan ni lọ tó ti tú lẹ́bẹ́lẹ́bẹ́. Nígbà tí èèyàn retí nǹkan bí 20 tó ti tú 20 tó ti tú lẹ́bẹ́lẹ́bẹ́. Ìwọ̀nba ló bá tẹ̀ máa gbé nǹkan wọlé, ìwọ̀nba ló máa já sí. Kì í ṣe tẹ́ pé gbogbo ẹ̀ la máa gbé èmi gan a máa gbọ̀n ṣíróṣíró bẹ́ẹ̀ tí ọ̀hún kọ́. Ẹ jẹ́ kó fi èsì kíní kó máa tẹ̀lé. Kì í ṣe gbogbo ló máa lè débẹ̀ o, ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan tó pọ̀ ló ti yàn pé kán débẹ̀. Ẹ jẹ́ kó kàn wọ́n lára. Ẹ bá mi ṣe iṣẹ́ tí ṣe yìí kí n tẹ̀lé pé wọ́n ṣe. Ẹ ṣe sórí òǹkà ìpè mi yẹn tó wà ní ti WhatsApp. Ẹ ṣe sí ẹ fi sínú WhatsApp àrí mẹ́.
ó bélé kò bélé máa fi kankan ránṣẹ́ fún àwọn tó ṣe. A tún jẹ́ ìwúrí pé àwọn méjì mẹ́ta wọ́n máa ṣe iṣẹ́ yìí, wọ́n máa yọ̀ǹda fún àwọn ọmọ wọn táwọn ọmọ wọn kì í ṣe, wọ́n máa fún mi ní ìbéèrè tó lè mú ìwúrí wáyé pé ìbéèrè kí la máa pè kí la máa ó yẹ kí ìbéèrè ti máa jáde. Bọ́n mo máa rí àwọn ìgbọ̀n mo rí iṣẹ́ tẹ́ pé views ẹ̀ àwọn kí pè ní viewers, àwọn tó ti wò àwọn viewers ẹ̀ tó kọjá ẹgbẹ̀rún, táwọn viewers tó kọjá ẹgbẹ̀rún láàrin ẹgbẹ̀rún àwọn ọmọ Yorùbá tí mo lè ṣiṣẹ́ yìí fún, wọn wà lè rẹ́ni tó máa béèrè ìbéèrè. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kódà bàbá tẹ̀jẹ́ pé báyọ̀ ọmọ ìkọ́ṣẹ́ ni wá, ìyá ilé ni wá, bàbá ilé ni wá, àti àní ẹ̀gbọ́n àti àbúrò, a ní àwọn ọmọ tó wà ní gbèdéke àbí gbèdé ilé ẹ̀kọ́ kejì, ìtí jẹ́ grammar secondary school, ilé ẹ̀kọ́ kejì tó wà ní ṣáájú ilé ẹ̀kọ́ èkejì, ìyẹn SSS classes. A ní àwọn ọmọ síbẹ̀, a sì nílé tó wà ní GSS tó lọ síbẹ̀. Nínú GSS gan la ti ń ṣe àṣẹ power, à ń ṣe energy nínú GS3 tàbí ṣe integrated science nígbà yẹn tó ń pè ní bí basic science báyẹn. À ń lo energy bẹ́ẹ̀, à ń tún ní àwọn ọmọ kíní tábìlì la òkókó ilé ẹ̀kọ́ wọ̀nyẹn kọjá ni mi bá ti mọ ìrora àti ìnira tó wà ń bẹ́ẹ̀. Ìró àti wá tó wá bẹ ni pé àwọn olùkọ́ wọn dángájíà, àwọn tí ò lè tẹ̀síwájú tó bá wọ ilé ẹ̀kọ́ girama yẹn tó bá wọ àti ti federal tọmọ mi lọ, ìwọ̀nba ẹ̀kọ́ tí wọ́n bá ti kọ́ lọ́jọ́ méjì mẹ́ta tó bá ti lò kápọ̀ kí n tó ìrìn àjò iṣẹ́ mi lọ, ìwọ̀nba ẹ̀kọ́ tí wọ́n bá ti kọ́ òun ló máa ń lò nǹkan tí máa kọ́ ọmọ mi ọjọ́ méjì pérépéré. Ó dùn pé kò sọmọ nítòsí ìbábá sọ nǹkan tí máa kọ́ ọmọ mi lọ́jọ́ méjì. Ó kọjá ẹ̀kọ́ tó kọ lórí tẹ́ẹ̀mù kan tó gbé ní ọ̀sẹ̀ bíi mẹ́sàn-án ní tẹ́ẹ̀mù kan, nǹkan tí máa kọ lọ́jọ́ méjì ó gbé gbogbo nǹkan tó máa ṣe ní tẹ́ẹ̀mù. Nǹkan tí mo kọ lọ́jọ́ méjì ló máa fi ṣe nígbà tó bá tún fẹ́ ṣe ìdánwò, a máa pè mí gan ní pé dáàdì ẹ ṣe tẹ́ kọ́ mi ní kíní o. Ọjọ́ tó kọ́ wọn ní pele kan ní nǹkan bẹ́sìkà ẹ̀mí mi sọ pé tó yà níye pẹ̀lú kọ̀ǹpútà, ọjọ́ tó kọ́ wọn bọ́yẹ kó wọn ní kọ̀mpútà rúùmù lọ́bẹ̀lẹ̀, ọmọ mi nìkan ló lè ṣí ibi tó ní kó ṣí ọ̀. Ó pè mí ní pé òun dúpẹ́ pé mo kọ́ ní kíní, òun nìkan ló lè ṣí ibi tó ní kó ṣí, òun nìkan ló pass kíní yẹn. Àwọn tó kù wọ́n kọ́ ṣé táìpé olùkọ́ gbìyànjú, olùkọ́ ò gbìyànjú. Àwọn tó ò lè tẹ̀síwájú, ṣé èmi máa ní pé mo fẹ́ lọ sí secondary school lọ máa kẹ́kọ̀ọ́ ní kí tó tẹ̀ ní pé mo máa kẹ́kọ̀ọ́ gan ní ìbádàpọ̀ ìmọ̀ tó ń pè ní yunifásitì àbí ìdó ìmọ̀ tí ń jẹ́ institution ọ̀pọ̀ ìmọ̀ kí tó lè ní pé mo fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ń bí àwọn wọ̀nyẹn. A jẹ́ pé mo fẹ́ lọ kọ́ bí part time in order to impact kí lè impact àwọn ìpèsè tó tù wálẹ̀ into the student, in order to impact knowledge into them, láti fún ọ ní àṣírí àwọn ìmọ̀. Torí pé ọkọ̀ mi ò lè yọ̀dá pé kí n jókòó sí ìbádàpọ̀ ìmọ̀ yunifásitì kí n máa ní pé dandan ní kí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọ́n máa búlọ̀kù wo iṣẹ́ kí n tó páàsì wọn. N lè ṣe yẹn, mo lè jẹ́ kí n ṣùsì fún mo fi iṣẹ́ jìnnà rẹ̀ kiri. N lè gbà owó lẹ́yìn pé kí n páàsì ẹ, n lè gbowó ẹ̀ lẹ́yìn. Torí èmi gan mo fẹ́ máa sàn kọ̀ọ̀kan nígbà tó wà ní ìbádàpọ̀ ìmọ̀, mo fẹ́ máa sàn tó di gbógbá tí mo mọye káàdì òfàtọ́ fún mi nígbà kan rí tí mo tún padà beat down nígbà tí màá ti HOD meet, mo beat ẹ̀ down nígbà tó rí bó ṣe defend gbogbo kan tó post at me. Ó ní àwọn olóòtú mọ̀ tó má ti fọ́hùn ní ìbádàpọ̀ ìmọ̀ tí mo wọ̀ kan tó má pè mí ní pé wọ́n ní Wọlé Ṣóyínká nìyẹn, Wọlé Ṣóyínká ló máa ń pè mí. N ṣeré òfúwé ṣeré, alákọ̀ tó kún mi lọ́wọ́ tí mo fi ń làágùn tó ń ṣe gbogbo tí mo ń ṣe nìyẹn. Ó kún mi lọ́wọ́ ni, kò sẹ́ni tó bribe mi, kò sẹ́ni tó fún mi lówó. Ó kún mi lọ́wọ́, mo wá dúpẹ́ pé Olúwa pèsè
láti lè máa ṣe nǹkan tí mò ń ṣe. Olúwa nìkan ni mò ń sọpẹ́ fún. N lọ́pẹ́ lọ́dọ̀ ọmọ ènìyàn kan, Olúwa nìkan ni. Àwa wù mí lórí pé ká tari kíní, ká tari ẹ̀ sí àwọn ọmọ tó kàn. Kọ́ bá wa ṣe, wọ́n lè máa fi lélẹ̀ lórúkọ ẹni gan tó rí tó wò mí tó fún àwọn tó ṣe. Orí bẹ́ẹ̀, àwọn ọmọ tó ṣe òun, wọ́n tún máa ní ìfẹ́ tá a pè ní interest in what is going on. Kọ́run kó bùkún ọ̀rọ̀ tá a fọ̀ àti tító bọ̀. Ẹ ṣé, ó tún di ìgbà mìíràn.